So hello sir. Gbọ́ yín mọ́ sà o. Hello. Network nìyẹn torí kò tí kọ́. Hello. Hello ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ bàbá. ẹ ra sà. Jàre Kílẹ̀ ńlá kọjá sí. ẹ̀lẹ́ kú iṣẹ́ o. Kílẹ̀ ńlá kọjá Ọlọ́run á sí. dúró tì. Ní tí mò ń là kọjá kódà ó lágbára. Kódà kò sí ìyá inú ilé ni màá pé kẹ́ ẹ sọ̀rọ̀ fún. Àgbàlagbà ni mí. Yes sir. Mo ti súnmọ́ 80 now. Èkó ni mo wò pẹ́lẹ̀ kí n tó kó wálé. Àwọn ìyàwó mi méjì wọ́n ti ṣaláìsí. Èyí tí mo fẹ́ sí Ìbàdàn náà ni ààrẹ ti yọ fẹ́ tó ọ̀nà mẹ́ kódà ọ̀tọ̀nà mẹ́fà kó tó di pé a ṣe ṣáìtì wọ̀. Nǹkan nìkan ní í ṣe ní mo mọ̀ pé gbogbo nǹkan wà lọ́wọ́ ọjọ́ tọwọ́ mi wúwú kan ń gbà yẹn. Mọ́tò bíi mélòó ni mo ti gùn tí gbogbo ẹ̀ ti parí. Ìyàwó tí mo wá fẹ́ Ìbàdàn ó ti fẹ́ kò ti pẹ́ àti wà almost 30 years now. Yes sir. Òbí má kọ̀ bí lọ. Ó dẹ̀ àfẹ́ tì mí. Àwọn yòókù ti kú. Tó di pé síkírẹ́tì táwọn pọ̀ tí mo ti wà nínú ẹ̀. Kò sí ní mi ṣe tán. Lọ́lẹ́ ẹ̀rú kò sí ní mi ṣe tán. Èyí tí mo sì wà nínú ẹ̀. Ẹsẹ̀ méjèèjì ni. À ń kan lé wa tán báyìí. Ní pọ́blẹ́mù yẹn dé. Pé ká kó wá síbẹ̀ ká kún lè rẹ́ǹtì. Onílé kò tẹ́lẹ̀ tí mò ń gbé. Pọ́blẹ́mù yìí. Èyí tó bẹ́lẹ́gbẹ̀ẹ́ mi ni wọ́n ta pẹtrol ní ọ̀dọ̀ àwọn ilẹ̀ àwòrán Ìlọrin ilé yẹn ti jóná nìyẹn. Wọ́n wà jóná tán. Wọn ò délé lọ́ọ̀bẹ̀ mọ́. Mo ti Ìbàdàn orí síkírẹ́tì yẹn gan mo wà tán pè mí láwọn ọ̀rẹ́ mi àti mò ń sàánú fún. tó mo bá talé yẹn ìyàwó méjèèjì ti kú. Bàbá Ọmọbìnrin mi yóò kí lẹ fẹ́ lórí ètò sàdáde? ní tí mo fẹ́ advance ní wà máa lọ ṣọ́ọ̀ṣì kan láti bí 20 ọdún tí ń lọ bẹ̀ bá a ti kó dé sáìtì yẹn báyìí ní ti ń lọ bẹ̀ òkú òkú ṣọ́ọ̀ṣì yẹn ní ọ̀rẹ́ ní fọ̀rọ̀ ẹ̀ lọ́mọ ìyá ẹ̀ ti kú torí ẹ̀ bàbá ti sọ̀rọ̀ kan báyìí apariwo lé mi gbogbo ọmọ mi kan ṣaláìsí àwọn ọmọ mi lọ́wọ́ àlọ́dọ̀ mi kò jẹ́ wọn kódà bí kí gbogbo wọn ọ̀dọ́ kọ́ mọ̀ sí ní kankan kó ló máa ṣe wàhálà káàkiri kó máa ṣe gbogbo ẹ̀ mo tó fún nílẹ̀ kan tó jẹ́ pé fúnra mi ni mo tó bá ṣe ilé iṣẹ́ kankan òròdù mo bá ṣe iṣẹ́ ilé o lè pín dànkan lẹ̀ ní o ṣe wá gbogbo olùyọ́wọ́ àmọ̀ fún gbajúmọ̀ o tún lọ tọ̀nà bọ alájẹsẹ́kù ó wá gbẹ hàn bí ẹni tí ò rí nǹkan kan jẹ mo fẹ́ jà mo ti fẹ́ pèsè léèdè tí kò ní bí má gbọ́ mi ò lóko ń lódò ètò yẹn mo máa ń gbọ́ ọlọ́ọ̀lọ́kàn mi wọlé. Dáde kí lẹ fẹ́ ṣọ́ọ̀ṣì lórí ètò dáde? mo pè láti ṣọ́ọ̀ṣì yẹn mo pè ní ṣọ́ọ̀ṣì yẹn wálé kó ṣe èyí ló tó ń rí sí i ọ̀rọ̀ yìí tí mò ń sọ lọ bí ọdún mẹ́wàá sí ọlọ́ta mi nínú mẹ́pa kò sí kọ́jà tó lọ pé yà bá mi sọ fún ẹni tí ń wá ṣọ́ọ̀ṣì yìí ní ìsọ tó ti lọ bẹ̀ iṣẹ́ gan tó ń ṣe gan kò lójú tó ẹ̀ mọ́ ó sì bẹ̀rẹ̀ hàn mí. Dáde hello sir. Hello mò ń gbọ́ sà ìlú mò ń gbọ́ sà. Bàbá mi mò ń gbọ́ sà. ẹ̀mí yóò tún gùn sí pẹ̀lú agbára Ọlọ́run. Àmín o. Ọlọ́run á gbé yín dìde. Àmín àmín Ọlọ́run àmín á tọ́jú yín pẹ̀lú agbára Ọlọ́run. àmín àmín àmín. Dáde ṣe rí ẹ mọ̀jà tanra wa jẹ dáde bàbá mi ṣe rí ìwé mímọ́ méjèèjì àlùkùránì kẹrìm àti bíbélì mímọ́ méjèèjì yẹn àwọn ìwé yẹn ọlọ́gbọ́n ayé ni Ọlọ́run bá sọ̀rọ̀ ńbẹ o ẹni tó kọ̀ǹpáìlẹ̀ mi ò mọ̀ o ọlọ́gbọ́n ayé ni Ọlọ́run bá sọ̀rọ̀ ńbẹ o wípé ẹni tó bá ní aya rere ó rí ojú èrè Ọlọ́run. Bàbá mi ẹ ti ń gbé tòmí tó ọjọ́ mẹ́ta ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ mo ní àwa mo tó ti sọ lálẹ́ yìí darí àṣé ìyàwó tó fẹ́ yẹn ò lè predict ó ò lè mọ̀wẹ́ ẹ̀tàn tó fi kú ò láyé ọkọ tó fẹ́ yẹn ò lè mọ̀wẹ́ ẹ̀tàn tó fi kú ò láyé stage by stage lọ́rọ̀ marriage is in phases ẹ má jẹ́ kí n tàn yín tó bá ti di wípé
ó dé stage kan wá wò pé ṣé ìyàwó ẹ̀ náà ló ń hùwà báyìí ṣá kì í ṣe báyìí tẹ́lẹ̀ náà ṣọkọ mi náà ló ń ṣe báyìí ṣá kì í ṣe báyìí tẹ́lẹ̀ náà ọwọ́ tó tún yọ fún ẹ tó nìyẹn ó tún jẹ́ kó tó dàmọ̀ pé èèyàn ni òun ò kì í ṣáńgẹ́lì nìyẹn ṣé wá rí èyí tẹ̀yìn wà ń sìn ẹni bí 30 ọdún sẹ́yìn lẹ ti fi arábìnrin kò dẹ̀ bímọ kankan fún yín àbí bẹ́ẹ̀ kọ́ kò tún wá bí àlàáfíà bàbá mi ẹ ṣe sùúrù kò tún wá bí àlàáfíà fún yín ṣé kò bímọ rí bó ṣe wà yẹn sà yín arábìnrin yẹn wọn bímọ rí. ó bímọ. táná bí fún. àwọn tó bí fún wa kò dùn bẹ́ẹ̀ náà ni. ọmọ mélòó wọn bí láàárọ̀ ọjọ́ wọn sà. ó ti bímọ bíi 5 lẹ́tì bíi 2 ló kù. ìyẹn ni pé nígbà tẹ fẹ́ wọn gbà yẹn bí age 48 lẹ́wọ̀n nígbà tẹ fẹ́ wọn sà àbí bẹ́ẹ̀ kọ́ dáde 48. òun náà àgbà ti dé sóun náà. alẹ́ yìí mò ń sọ dáde pé bí age 48 lẹ fẹ́ wọn àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. ẹlẹ́yìn ti fẹ́ pé 18 sìn bí age 48 49 lẹ fẹ́ wọn gbà yẹn tẹ́ fi jọ wà dé. ilé òun máa bọ́dá wọn lọ dé olóògùn ní ìfàmọ́ra. bàbá mi dáàdi ẹ gbọ́ tèmi ṣe rí àwọn éèdì yẹn dandan ni ẹ̀yin náà wà ń gbòòrò ńgbà yẹn late 48 abẹ́ẹ̀kọ́ dáàdi abẹ́ẹ̀kọ́. ìgbà tẹ́ ẹ̀dẹ̀ fẹ́ wọ́n gbà yẹn ìyàwó wà nù ilé yín sà tẹ́ fi jọ ń fẹ́ra yín ta abẹ́ẹ̀kọ́. Èkó náà wà Ìbàdàn ní. bàbá mi dáàdi ẹgbọ́n tí mò ń sọ mo fẹ́ pè ní sáwọn àkíyèsí kan ni káwa náà dẹ́ kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ọmọ tá a jẹ́ sí yín ká kẹ́kọ̀ọ́ ń bẹ̀. mo ní ní age 48 tẹ́ fẹ́ wọn yẹn ń gbà yẹn sà ṣé ẹ mọ̀ pé ẹ̀yin àti wọ́n ń gbà yẹn ẹ níyàwó ńlẹ̀ àbẹ́ níyàwó lé ń gbà yẹn sà. ìyàwó méjì kan mo ní. ẹ rí i pé single mother lárábìnrin yẹn ń gbà yẹn pẹ̀lú ọmọ 5 àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n. irọ́ kó tó fẹ́ méjì ló kù kémi ò tó fẹ́. iná mo sọ single mother ni wọ́n ń gbà yẹn sà àbí bẹ́ẹ̀ kọ́ dáàdì. single mother ni. dáàdì ẹ rí i pé ń gbà yẹn sà gbígbà pé ẹ̀yin ra yín lálẹ́ náà lè fi yọ bẹ̀rẹ̀ gbà pé ẹ̀yin ra yín lálẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ dáàdì. èmi rẹ̀ ọjọ́ ń sọ̀rọ̀ àlè fún tẹ́lẹ̀ torí èsì ọkùnrin pé mi ìrìyàn pẹ̀lú ẹ̀ bẹ̀tẹ̀ àmọ́ bẹ́lẹ̀ rí pé ọkọ ẹ̀ ń kọ́ ó ti kó ń bẹ̀ ó tún fẹ́ lòmí nínú bí ọkọ 3. bàbá mi ẹ jẹ́ ń lọ síbi ọ̀rọ̀ yín gangan mo fẹ́ káwọ ọkùnrin kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ní ṣùgbọ́n ẹ fààyè gbà mí láàrin yẹn ẹ jẹ́ ń lọ síbi tẹ́fẹ́ gangan dáàdi tí màá sọ lélẹ̀ ìsà ṣe rí àwọn kan wà nú ayé bàbá mi wọn ò tó yín wọ́n gbàdúrà jù yín lọ dáàdi wọ́n gbààwẹ̀ jù yín lọ wọ́n wà wúlì jù yín lọ sàdáde má bínú lágbèkalẹ̀ yẹn ọlọ́run ti lù wọ́n pa ẹ má jẹ́ ń tàn yín kò ní kán mọ́ pèrún kò ní kán mọ́ lagun church ọlọ́run ti lù wọ́n pa ṣé wá rí ọlọ́run tó ṣẹ́mi yín kù dé àkókò tẹ́ ẹ wà yẹn sà mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan o mọ́mí yẹn náà ti dàgbà o ẹ má kó ọ̀rọ̀ lé ayé wọn sáyà ò mọ́ o ẹ bá wọn àrùn éèdì tẹ̀yìn wà yẹn kódà ẹ tún gbọ́kàn sí lórí ètò ẹ gbọ́kàn sí ẹ bá wà late 60-65 ó ti lọ jìnnà ẹ bá wà late 45 ẹ jẹ́ kí n put ẹ̀ bẹ́yẹn tó wà late 45 tó tún wá ń jẹ́ kí nǹkan kan frustrate especially marriage irúfẹ́ ẹni yẹn gbígbà púpọ̀ fẹ́ sáyẹn àti kún kéke fún ara rẹ̀ ni. bàbá mi ẹ mọ̀ kọ́rọ̀ ọmọ mi ẹ tẹ̀yìn àtàwọn ẹ ti jọ dàgbà ẹ mọ̀ kọ́rọ̀ màmá sọ́kàn kankan mọ́ wọn bá ṣe cooperative mẹ́jọ pọ̀ wọn ọ̀tá wọn ọba àgbẹ̀ hàn ọ̀tá wọn ọba àrọ̀bọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ kó sáyà mọ́ dádì ẹ gbọ́ dádì wọn lè kú òun lé yín mọ́ ẹ mọ̀ jẹ́ ń tàn yín ó ti late kódà àwọn ọmọ yín gò tó bẹ́ẹ̀ láti lé wọn mọ́ kò possible wọn tó bẹ́ẹ̀ wọn tó bẹ́ẹ̀. Èkó náà máa wà. dádì ẹ máa gbọ́ tèmi sẹ́ àní kẹ́yìn máa ṣe báyìí dádì ẹ jẹun dádì ẹ lòògùn dádì ẹ sùn dádì ẹ gbọ́ rédíò dádì ẹ̀sìn ọlọ́run tó ṣẹ̀dá yín ó kún ó fà dádì ọkùnrin gbọ́dọ̀ jẹ́ alámójúkúrò dé o tó bá fẹ́ kẹ́mi ìwọ̀n ogun lókè ìpẹ̀ láyé o gbogbo tó bá rí kọ́ ló lè máa sọ̀rọ̀ lórí ẹ o dádì má jẹ́ kí n tàn yín sá o àwa tá a jọmọ yín tí mò ń sọ̀rọ̀ lórí ètò yìí sá
mo lè fi rí mo lè wo èèyàn tí èkó sì máa jí dán tí ì ní sọ nǹkan kan akọ sọ pé ó dì náà ń pè bẹ́ẹ̀ ó dì yíyàn kọ́ ní tó bá ti fẹ́ gbẹ̀mí mi èmi ọmọ wò báyìí tèmi ni kẹ́ni ẹ mọ́ ọ lọ máa jùlọ báyìí àtùjọ mọ́ ọkọrin fúnra wa ni ó dàbọ̀ mọ́ ọ lọ ọlọ́run sìn ọ́ sáà èmi ò rí ibi tí ọkọ ti gbé kúrí tán sin ìyàwó ẹ̀ mọ́ o ibi tí ìyá ti gbé kúrí tán sin ọmọ mọ́ o ọlọ́run mọ̀jà àríkù ọmọ láwọlé sùn wọn ò ní sí àwọn òbí ẹ̀ mọ́ o adélé ayé la pàdé o contract ni ẹnì kò lè pẹ́ nìkan o éèjì tẹ wà yẹn ẹ jẹun tó dáa ẹ tó wá gbọ́ sàdáde ìwọ tó jẹ́ arúgbó tó ń gbọ́ mi ìwọ tó jẹ́ arúgbó ọjọ́ yóò túbọ̀ dálẹ̀ ẹ gbọ́ àgbékalẹ̀ tí mo fẹ́ sọ yìí o. mo ń gbọ́rọ̀ yìí. fáǹfààní ara ẹ̀yin tẹ́ jẹ́ bàbá àti ìyá wa ni o tẹ́ ẹ bá bí ọmọ márùn-ún ní ọjọ́ ogbó ọmọ márààrún yẹn ẹ má jẹ́ ń tàn yín torí ẹlòmíì mo wá ṣe wàhálà lórí ọmọ tí mo wá ṣe wàhálà gan lórí ẹ̀jù lọ́jọ́ ogbó kì í pè mí lọ́jọ́ ogbó kò fún mi lóúnjẹ kò fún mi mímu àwọn àbúrò rẹ̀ gan àbáwọn ẹ̀gbọ́n rẹ̀ gan tí ń ṣe wàhálà lórí wọn ọ̀gàn náà wá ń tọ́jú mi òbí tí bá ń ronú bá ọ̀fẹ́ kú dànù ni gbọ́ tèmi dáadáa ní ọjọ́ alẹ́ rẹ̀ mọ́ tanra rẹ̀ kankan tó bá ti ká ọmọ tó bá bímọ márùn tọ́lọ́n bá ti ṣe kó jẹ́ pé kàngàn ló ń rántí ẹ nínú àwọn ọmọ yẹn jókòó ara rẹ jẹ́jẹ́ kí dùnú rí ọ wà bẹ́ẹ̀ mọ́ fi jẹ́ kàn mẹ́rin yòókù kàn fi rònú pa ẹ́ torí tó bá kú dànù mọ́ jẹ́ ń tàn án ó ṣe lé ayé wọn. gbogbo tí ó máa múnú yín dùn ní èjì tẹ́ ẹ wáyé ìníkẹ́ ẹ máa ṣe kí ni sà ìníkẹ́ ẹ máa ṣe ẹ pa àwọn ọmọ yín èyí tó bá pè yín bẹ́ẹ̀ ẹ bá ṣàwàdà ẹ bá ṣe gbogbo ẹ̀ ibi ayọ̀ yín wà nìyẹn èyí tí ó bá dẹ̀ pè yín nú àwọn ọmọ ẹ mọ́ dára yín láàmú kankan ọmọ èrí bákan náà ọmọ míì kò ní já lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ká já ń bẹ̀ a máa lọ bẹ̀ ní ọ́fún àná ọ̀fún ọmọ míì ká tẹ̀ta yóò mọ sẹ́ndì owó ọmọ míì kò ní pè kankan tiẹ̀ kò ní sẹ́ndì owó ká béèrè òbí kankan ọmọ náà ni. n tí ó múnú yín dùn bàbá mi ìní kẹ́ ẹ tẹ̀ bàtì báyìí sàdáàdì ṣé Ìbàdàn lẹ́ ń gbé sàdáàdì. mo ti kó wá Ìbàdàn ní ìsinmi. ẹ gbọ́ mi ṣé Ìbàdàn lẹ ṣá wà ṣé Ìbàdàn lẹ wà. Ìbàdàn mo wà báyìí. bàbá mi ẹgbọ́ lẹ́ ń gbé adé ẹgbọ́ tèmi sà ẹgbọ́ tèmi tẹ́ ẹ bá lè dáná fúnra yín pẹ̀lú ọjọ́ orí yẹn sọ fáwọn ọmọ yín yẹn tàbí ọmọ yín kán bọ́ sóje kán bá ń ra wọ̀rọ̀wọ́ tó dáa ẹ jẹ wọ̀rọ̀wọ́ tó dáa kẹ́ ẹ jẹ kọ́ tútù tó kì í ṣàwádà ó kẹ́ ẹ jẹ kọ́ ẹ fọkàn ara ti yín balẹ̀ ìyá ò bá ṣe cooperative mẹ́jọ papọ̀ kápẹ́ mi lẹ́yìn ní sọ yìí pé ọ̀ bá fi méjì kún wọ́n tó bá fi méjì kún yẹn bóyá ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ ó fi balance dáadáa kí ló kàn mí nígbà tí o ti gbọ́ràn sí mi lẹ́nu mo ti fi méjì kún kò tún ṣe dáadáa